Ẹ káalẹ́ ní gbogbo ibikíbi tí ẹ ti ní àǹfààní láti mọ̀ gbọ́ wa. Mo kí wa káàbọ̀ sí orí ètò ọlọ́sẹ̀ẹ̀sẹ̀ wa alẹ́ haru alẹ́ data, níbi tí a ti máa ń rí àwọn ẹwà ilé tó wà nínú R programming. Lágbára Ọlọ́run bá mọ̀ tẹ̀síwájú níbi tí a bá ẹ̀kọ́ náà dé ní ọ̀sẹ̀ tí ó kọjá. So fún àwa tá ń bá ká lọ, ẹ rí i pé lọ́sẹ̀ tó kọjá a bẹ̀rẹ̀ packages, a ṣàlàyé wípé R yàtọ̀ sí àwọn base resources tó wà ń bẹ̀. R tún ní àwọn packages oríṣiríṣi tá a lè lò. A dẹ̀ pẹ̀kẹ́ lo tidyverse bákan náà. A ṣàlàyé pé tidyverse yìí ó ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀. So a nínú àwọn agbọ́nrin tidyverse aláwọn libraries ọlọ́kan ọ̀jọ̀kan. So gẹ́gẹ́ bí dplyr eléyìí tá a ṣàlàyé lọ́sẹ̀ tó kọjá tó yẹ pé a máa ń lò fún data manipulation. A ní tidyr tó ń ṣiṣẹ́ fún data transformation, readr fún tá a bá fẹ́ import data wa, àti ggplot2 tá a bá fẹ́ mú àwòrán eléyìí tí ó yanrantí wá. Pẹ̀lú ògo Ọlọ́run bá máa mú ní kánmọ́kánmọ́. Ó súnmọ́ kó jẹ́ pé ká má lè lọ síwájú púpọ̀ ní ọ̀sẹ̀ tòní. So torí ẹ̀rọ iléeṣẹ́ àwọn mọ̀nàmọ́ná tó daṣẹ́ sílẹ̀, ẹ̀rọ mi, so bí 20% ló kù lórí rẹ̀, ó dẹ̀ súnmọ́ kó lọ anytime. So ẹ jẹ́ ká mú kánmọ́kánmọ́. A máa bẹ̀rẹ̀ pẹ̀lú ggplot2. Ẹ rí i pé ggplot2 a nínú àwọn pákéjì tó wà lára tidyverse ni o, kìí ṣe nínú àwọn packages àbí àwọn nǹkan èlò eléyìí tí ó ṣe kíni o, eléyìí tí ó bá rúwá tí a pè ní base R. So ti ṣẹ̀ǹpálá ní base R functions. Lára àwọn base R functions òun náà léléyìí tá a ti lò sẹ́yìn dáadáa. Bẹ̀ yàtọ̀ sí àwọn base R functions, a ní nínú ẹwà eléyìí tó wà nínú R òun náà ni pé yàtọ̀ sí pa lè lò lálòtúnlò, a tún lè mọ lo àwọn package táwọn kan ti kọ tí wọ́n ṣiṣẹ́ láti fi solve ìṣòro wọn. A lè mọ lò láti fi ṣe iṣẹ́ ìtọ̀dọ̀ tí wà bákan náà. So òun náà la mọ lò fún ggplot2 wa báyìí. Ẹ rí gẹ́gẹ́ mo ṣe ṣàlàyé, a lè mọ ya àwòrán ọlọ́kan ọ̀jọ̀kan pẹ̀lú àwọn base àrùwà. So gẹ́gẹ́ bí àpèjúwe, tá bá wo Dangote data ilé ìtàfiṣẹ́ lọ́sẹ̀ tó kọjá, ká má gbàgbé wípé ká tó bẹ̀rẹ̀ sí ni mọ́ lo, a gbọ́dọ̀ ṣe kíni o, a gbọ́dọ̀ lóòdù library wa padà lẹ́yìn ìgbà tí a bá ṣe kíni, lẹ́yìn ìgbà tá a bá wọlé. So láti lóòdù library yẹn pé náà ni mo lákọ̀ kíni o, library adec fi tidyverse sí. And tá bá ti kọ tidyverse, a bùkátà láti ṣe lóòdù ggplot2 mọ́ tàbí dplyr mọ́. So torí dplyr, ggplot2 àtàwọn tó dàbí wọn wà nínú tidyverse náà ni. So ti yà báwọn. So lẹ́yìn rẹ̀ a lè mọ gbé data wa wọlé o. Ẹ pé Dangote data wa, so òun náà ni a gbé wọlé bí eléyìí tá lò ní ọ̀sẹ̀ tó kọjá náà ni màá ti mọ̀ tẹ̀síwájú. So eléyìí ní í ṣe Dangote data wa. Tẹ́ bá ṣàkíyèsí data frame yìí, ẹ pé nínú Dangote data a ní àwọn ọlọ́kan ọ̀jọ̀kan data ń bẹ o. So ṣùgbọ́n nínú àwọn inú rẹ̀ òun náà ni fuel type ta ní tí a mọ̀ sí categorical variable. Ẹ rí pa ní diesel, petrol. Kápẹ́ ń bá fẹ́ lo bar chart láti gbé àwọn fuel type yẹn jáde, tí n bá fẹ́ lo base R, so kò lè rárá, màá lè ṣe kíni o, mo lè sọ pé bar plot, tí máa dẹ̀ gbé orúkọ kíni ẹ̀ sí ẹ̀wọ̀n pé mo nínú data frame mi, so fuel type. Ẹ pé tá bá ṣe kíni o, tá bá gbé jáde, ẹ jẹ́ kí n wo fuel type yẹn. Ẹ jẹ́ ká wo data yẹn lẹ́ẹ̀kan sí. Okay, fuel type, ẹ jẹ́ rí pé as factor,
Okay, yeah. So àwọn bar plot yẹn lílé ẹ jẹ́ kí n lo Instagram náà fún. Mo fẹ́ ká fi wo bí àwọn kíní ẹ̀ ṣe lè fi ṣiṣẹ́ ní o. Yeah, Instagram náà. Instagram. So fuel type. Oh. In stock. Ọ̀dà. Yeah. So ṣe ń pé bar plot tá a fẹ́ ṣe so function bar plot fún base r wá lélẹ́yìí so lélẹ́yìí tá lè lò directly fún bẹ́ẹ̀ tí mo fẹ́ fàyọ tí mo fi mú function base r yẹn wá òun náà ni pé nínú àwọn àbùjẹ̀ǹjẹ̀kù eléyìí tó wà lára rẹ̀ òun náà ni ìṣòro eléyìí tó gbé alẹ́ kan yẹn tó yẹ pé kò sírú rẹ̀ fún ggplot2 so láti lo ggplot2 ó rọrùn lọ́pọ̀lọpọ̀ so láti lò then àwọn ẹwà oríṣiríṣi wà fún pàápàá jùlọ tá a bá ń ṣiṣẹ́ lọ́wọ́ tá a bá bùkátà àwọn ìrànlọ́wọ́ bóyá lọ́dọ̀ àwọn tí wọ́n ti ṣe sílẹ̀ náà ni ṣe ìpa sọ fún wa pé open source so ohun táwọn kan bá ti ṣe àwọn communities agbègbè oríṣiríṣi wà tó yẹ pé tá a bá níṣòro a lè ṣe kí ni o a lè béèrè lọ́dọ̀ wọn so a lè béèrè lọ́dọ̀ wọn nínú àwọn àǹfààní rẹ̀ rí pé a ló kó àwọn tidyverse náà sínú ajá sí pé mo lè mọ lo pipe operator mi náà bẹ́ẹ̀ tó yẹ pé máa gbé data mi wá pàápàá jùlọ tí n bá ní data mi lè ṣe ẹ má gbàgbé pé pipe operator òun náà ni irú nǹkan báyìí pé lẹ́yìn náà so tí yé bá kó tó di pé màá máa lo ṣe kí ni o màá máa lo ggplot2 mi ẹ wá rí ká tó lè lo ggplot2 yìí o ó ní àwọn òfin kan tá a lè tẹ̀lé tá a gbọ́dọ̀ tẹ̀lé gẹ́gẹ́ mo ṣe ṣàlàyé síwájú pé ggplot2 òun là ń pè ní grammars of graphics kódà so gg tá a mọ̀ rí yẹn ggplot yẹn o so ìtumọ̀ ẹ̀ náà ni pé grammars of graphics gẹ́gẹ́ bí òyìnbó náà ni ẹ rí pé tá a bá fẹ́ mú gbólóhùn wá lóyìnbó àbá bá fẹ́ sọ nǹkan kan ká tó lè sọ pé ìtẹ́nìkan sọ bóyá ó bójúmu àbí ò bójúmu ẹ rí pé ó gbọ́dọ̀ ṣe kí ni o ó gbọ́dọ̀ wà grammatically correct ṣe ń pé àwọn grammar náà ló máa ń ṣe kí ni o lákòójọ ló fi jẹ́ pé a fi tó ní sentence ṣe ń pé nínú àwọn ìpín grammar so lédè kúkúrú òun náà ni pé mo lè ní subject mo dẹ̀ sì lè ní predicate gẹ́gẹ́ bí àpèjúwe tí n bá ní the man builds a house gẹ́gẹ́ bí àpèjúwe ẹ pé the man yìí sìn òun ni subject olùwà ẹni tó ṣiṣẹ́ iṣẹ́ tó ṣe náà ni pé kí ni ó kọ́lé so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ggplot2 yẹn náà òun náà ní àwọn grammar ọlọ́kọ̀ ọ̀jọ̀kan tẹ́ pẹ́ mọ́ ṣe kí ni o tẹ́ mọ̀ fún tí ó fi mọ̀ ṣiṣẹ́ náà àwọn grammar yẹn tá a gbọ́dọ̀ mọ̀ fi ṣiṣẹ́ níṣẹ̀ǹtẹ̀lé ẹ rí pé lẹ́yìn ìgbà tá a ní subject níbí báyìí tá a ní olùwà a ní iṣẹ́ tó ṣe lẹ́yìn rẹ̀ build a house gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ggplot a gbọ́dọ̀ gbọ́ àwọn nǹkan mẹ́ta yé ń bẹ̀ o tó jẹ́ pé òun láà máa lò láfi mọ fọ́ọ̀mù grammars of graphic ní sẹ́yìn pa sọ fún wa pé tí gg tó túmọ̀ sí nínú ggplot òun náà ni pé grammars of graphic so ti máa sọ pé a mọ̀ fún kí ni àwọn grammar kọ̀ọ̀kan tí ó fi mọ gbé ìṣiṣẹ́ wa jáde mo bí agbára yẹyẹ kéèké aláwọ̀kọ́nu tá a gbọ́dọ̀ dì mọ́wọ́ so òun náà là ń pè ní kí ni o data so ti yé so tá a bá ní ggplot function so ti yé báwọn so nínú àwọn tẹ́ gbọ́dọ̀ kọ́kọ́ kó sí tá a gbọ́dọ̀ gbé sí òun náà ni data wa yàní pé data ò la fẹ́ fi àwòrán ibi tá a fẹ́ gbàwòrán jáde gẹ́gẹ́ bí Dangote data yẹn so ara data kan náà ni mo bá gbọ́ àlàyé yékéyéké so ẹlẹ́ẹ̀kejì nínú àwọn tó máa ń kó sínú nínú grammar yẹn kó tó di pé yóò gbé àwòrán tó yanrantí yẹn jáde òun náà là ń pè ní mappings so ti yé so ẹ̀rí mappings yìí o so nínú àwọn tó kó sínú òun náà ni aesthetic bóyá ìtafẹ́ kó wà ní x-axis tàbí ìtafẹ́ kó wà ní y-axis so bóyá ìtafẹ́ kó wà ní x-axis tàbí ìtafẹ́ kó wà ní y-axis ní lọ́pọ̀lọpọ̀ ìgbà mìíràn bóyá
color ọ̀kọ̀ọ̀kan nú wọn gẹ́gẹ́ bí màá sì mọ̀ ṣàlàyé bóyá color ọ̀kọ̀ọ̀kan nú wọn so eléyẹn ni mapping. Ẹ̀rẹ́lẹ̀kẹta òun náà ni geomes tá a máa ń pè ní geometric so bet níbi àrùn yẹn so geomes la máa ń pè so geomes yẹn so yóò mọ jẹ́ àwọn irú kí la fẹ́ plot àwọn irú kí la fẹ́ plot la fẹ́ fi gbé àwòrán ẹ̀ jáde bóyá nísinsìnyí mo fẹ́ ṣe bóyá bar chart ni o so ti yé tàbí histogram ni o so ti yé báwọn so tàbí box plot tàbí line graph báyìí òun la máa pè ní kíni o òun la máa pè ní geom so òun la máa pè ní geometry bóyá ká wá lè fi ṣiṣẹ́ ká pé nísìnyí mo fẹ́ ya irú àwòrán ilé ìtẹ́wò nínú àpàtì mi ẹ rí i pé Dangote data òun náà ni mo fi gbé jáde so lẹ́yìn ìgbà tá a bá ti load library wa ẹ mọ́ gbàgbé tẹ́ ẹ bá ti load rẹ̀ ń tẹ́ ọkọ̀ ṣe òun náà ni pé kí ni o library tidyverse so ti bá mo ló dáa púpọ̀ ká load tidyverse yìí papọ̀ kó mọ́ jẹ́ pé ggplot2 nìkan la lò torí a lè fẹ́ bùkátà láti lo dplyr package láti fi kọ́kọ́ manipulate àwọn data kó tó di pa fi ṣiṣẹ́ mo bá gbálà yẹn báyìí so fún délé yìí ó dáa púpọ̀ láti ṣe kí ni o láti ṣe tidyverse tó róhùn kó gbogbo ẹ̀ sínú so tí bá so tá bá fẹ́ plot nǹkankan ní tá fi bẹ̀rẹ̀ náà ni pé kí ni o ggplot function yẹn so ẹ rí i pé tí n bá kọ́kọ́ gbé ggplot function yẹn mọ́ wo ẹ ṣàkíyèsí o ẹ rí i pé láì tí ẹ ti gbé nǹkankan sí ó ti kọ́kọ́ gbé àpàtì kan wá àpàtì tó gbé wá yìí bó ṣe jó furuufú yẹn là ń pè ní canva so tí bá ẹ rí i pé nínú canva yẹn kò sí nǹkankan bẹ́ẹ̀ in tí òjò sí nǹkan kan bẹ́ẹ̀ náà ni pé mi ò tí gbé nǹkan kan sí so tí bá wọn ẹ̀dẹ̀ mọ́gbà pé mo ní ggplot grammar of graphics ni o mo bá gbálà yẹn yékéyéké bá wọn so grammar of graphics ni so nínú grammar nínú àwọn tá a kọ́kọ́ gbé sí àwọn pé tá a bá láti ní sentence a gbọ́dọ̀ gbé àwọn grammar jáde gẹ́gẹ́ mo ṣàlàyé láwọ̀kọ́ bóyá bíi subject olùwà àti predicate ọ̀yà nínú àwọn tóun ní ó wàá sọ àwọn grammar tá a papọ̀ ká tó gbàwòrán yẹn jáde láàkọ́ kí mo pe nǹkan aláàkọ́ ẹ̀ pé mẹ́ta ni mo pe aláàkọ́ ni òun náà ni pé data kí n data wa gangan ẹlẹ́ẹ̀kejì náà ni pé kí ni o mapping ṣé x kí ni ó mọ̀ wà ní x-axis mapping yẹn náà lẹ́yìn bóyá bí aesthetic pé kí ni ó mọ̀ wà ní x-axis kí ni ó mọ̀ wà ní y-axis so geometric òun náà ni pé kí ni o irú àwòrán wo mo fẹ́ yà ṣé bar chart ni àbí histogram àbí báwọn kó tó wá di pé mo fẹ́ mọ̀ fáwọn mi yókù sí so ajásí pé tí ọkọ̀ ṣáájú sí òun náà ni pé data ẹ̀dẹ̀mọ́ gbàgbé pé nínú data mi kí ni data mi tá lo data frame tí ń ṣe Dangote data òun náà là ń pè ní df so tí èmi bá wọn lẹ́yìn rẹ̀ mapping ẹmọdẹmọ pé tá a bá fẹ́ kọ́ṣẹ́ gbàrà ẹ̀ pé mo la lè bẹ̀rẹ̀ nínú line mìíràn kó lè yanrantí dáadáa mapping tá a bá ti á tẹ mapping kí mo lámọ̀ tẹ̀ lẹ́yìn rẹ̀ aesthetic function tó mọ́ ń gbé mapping náà wà ní kí ni o aesthetic so tí èmi bá wọn bóyá mo fẹ́ kọ́ wà ní x-axis so tí báwọn dẹ mo fẹ́ ní kíni o mo fẹ́ ní y-axis ẹ rí pé láì tí ẹ ti ẹ mọ̀ wò so mo ní x-axis bá tiẹ̀ ti kọ́kọ́ gbé mapping wa tí mo gbé aesthetic yẹn ẹ ti rí ó ti yà so x-axis so y-axis so tí báwọn so x-axis y-axis in tí ó mọ̀ wà ní x-axis yín lọ́pọ̀lọpọ̀ gbà ó náà ní independent variable ó ti yé báwọn sọ ẹjá wo àpẹẹrẹ independent variable kan ká pé mo pè ní fuel type ẹ máa wo fuel type ọ̀yà ẹ rí pé tí n bá rọ̀nà ẹ báyìí ẹ pé ó ti gbé fuel type wá nísàlẹ̀ so ti yé báwọn so x yẹn ló ń indicate x-axis ní mapping yẹn ẹ máa gbà tẹ bá ti gbé data yẹn ṣe mapping nínú mapping á ní aesthetic ní tí ó kọ́ ṣáájú òun náà ní x-axis wa táyé pé tí mo fẹ́ kọ́ wà ní y-axis ẹjá wo náà àwọn data wa ọ̀ṣẹ́ ìpá tí mo ti gbé mapping ṣe ká pé mo fẹ́ pè ní sales letters so sales letters so tí wọ́n ni mo gbé síbẹ̀ ọ̀họ́ ẹ̀rí pé ó ti ṣe kí ni o ó ti gbé òun náà síbi àpàtì tẹ́ bá fẹ́ zoom láti fi rí dáadáa bí ẹ̀yin náà lẹ́mọ̀ ṣe kí ni o báyìí náà lẹ́mọ̀ gbé sí so ẹ̀rí pé ó ti yà síbẹ̀ dáadáa nínú àpàtì mi so tí yé báwọn so lẹ́yìn tí bá ti ṣe data yẹn tí mo dẹ̀ ti gbé mapping wa tí mo ní mẹ́rin ní aesthetic tí ó mọ̀ sọ x-axis àbí y-axis kí mo lámọ̀ ṣe lẹ́yìn rẹ̀ so òun náà ní tó kù ní geometry pé irú àwòrán wo gangan mo fẹ́ yà so tí mo á lọ pé plus ẹ gbé plus síbẹ̀
so ti bá so tẹ́ bá ti á gbé plus a pé geom ká pé gẹ́gẹ́ bí àpèjúwe ká pé n bá fẹ́ plot point ni wọ́n á ní geom point ẹ ti rí bá ẹ gbó ti plot àwọn kíní ẹ ó ti fi point plot yẹ so ti bá so nínú àwọn kan mìíràn tí mo fẹ́ ṣe báyà nísìn ìgbà tó ti plot point yẹn tán bẹ́ẹ̀ mo á fẹ́ jẹ́ kí size yẹn kó ṣe kíni o kí size yẹn tóbi sí ṣe wí á pè ní size 5 ẹ gbó lè ṣe kíni o ó lè tóbi sí mo bí a rí àlàyé yẹn yékéyéké bá ń sọ òun náà nìyẹn bẹ́ẹ̀ kí n tó tẹ̀síwájú ká tiẹ̀ tó ṣe irú àwọn eléyìí ọ̀yà ká pé mo fẹ́ ṣe kíni o mo fẹ́ fi bar chart gbé àwọn fuel type yẹn jáde torí àkókò torí náà ti fẹ́ tán lórí ẹ̀rọ mi so ti mo ní táwọn kan ṣe náà ni pé kíni o ggplot nǹkan aláwọ̀kọ́ táwọn kan gbé ọ̀hún náà ni data but àbùkátà láti mọ ọkọ̀ data ìsíkọ̀tò kíní kan lọ́pọ̀lọpọ̀ gbà so ti bá wọn torí nínú ggplot yìí argumenti àkọ́kọ́ tí a rú ọmọ rí òun náà ní data ajá sí pé tí màá ṣẹ̀fẹ̀ mọ sọ pé data báyìí ní gbogbo àwọn kan lè sọ pé df so aró tí mo rí pé tí mo kọ́kọ́ kọ́ bẹ́ẹ̀ náà ni o data mi ni mo gbé sí tí màá ṣẹ̀ tún mọ sọ pé mapping náà mo lè kàn kọ aesthetic directly so ti bá wọn so but àwọn àǹfààní pé tí màá fẹ́ gbé àwọn kíní yìí sí òun náà ni pé tó bá yẹ pé mo gbé mapping mo fẹ́ kọ́ jẹ́ pé òun ni ó jẹ́ argument àkọ́kọ́ ajá sí pé mo gbọ́dọ̀ fún ní orúkọ yẹn so that yóò fi mọ rí bí mapping bẹ́ẹ̀ tí n bá fẹ́ fi orúkọ àwọn element yìí kọ̀ọ̀kan sí so ti yé bá wọn so mo gbọ́dọ̀ tó ní sẹ̀ǹtẹ̀lé in tí ggplot tí ó kọ́kọ́ rí òun náà ní kíni o data yẹn ajá sí pé mo gbọ́dọ̀ kọ data frame lẹ́yìn rẹ̀ náà ní aesthetic yẹn so kápẹ́ aesthetic mi sì ń ṣe pé mo ní bar chart mo fẹ́ plot ẹ̀dẹ̀mọ́ gbàgbé pé bar chart a máa plot categorical variables so ti yé bá wọn so kápẹ́ categorical variable tí mo fẹ́ ṣe máa sọ pé aesthetic wọ́n á ní s is equal to tí n bá tiẹ̀ lo s nígbà tí mo ti mọ̀ pé òun nìkan náà ni so fuel type ọ̀yà ẹ máa wò ẹ pé ó ti gbé fuel type yẹn wá o ṣe pé ó ti gbé fuel type yẹn wá o ọ̀yà ẹ rí pé lẹ́yìn rẹ̀ àti gbé data àti gbé mapping kí ni ó kún bẹ́ẹ̀ geom so tí tẹ bá fẹ́ plot bar chart níbẹ̀ ẹ kàn tó geom bar so tí tó bá yẹ pé histogram yẹ pé gbogbo àwọn tó bá yẹ pé òun lẹ́yìn rí yẹn nísàlẹ̀ tó bá yẹ pé box plot intel lélẹ̀ tó bá yẹ pé label but bar chart la fẹ́ lò ń bí báyìí ọ̀yà ẹ jẹ́ n plot bar chart yẹ ṣe rí pé ó gbé àwọn kíní ẹ wá so yí pé yes diesel ọkọ̀ àwọn count yẹ sí kerosene àti báyìí kódà mo lè ṣe kíní o mo lè fún ní color tàbí ké instead tó fi ẹgbẹ́ dúdú nìkan ló fún wọn ká kí wọ́n fẹ́ fún gbogbo wọn ní colored mo lè sọ pé fill so tí yé bá mo á fẹ́ fill ẹ pẹ̀lú kíní o fuel type níjà pé òun ni variable mi ń bẹ pé pẹ̀lú variable fuel type fi fún ọ ní color ajá sí pé kí diesel kó gba color tí ó yàtọ̀ sí petrol kí petrol náà gba color tí ó yàtọ̀ sí kerosene ẹ pé tẹ bá ṣàkíyèsí ó ti fún wọn ní color ọlọ́kanjọ̀kan nísàlẹ̀ so ẹ rí i pé ó fún diesel ó fún ní kíní o ó fún ní red ó fún kerosene ní green ó fún petrol ní àwọ̀ yẹn mo bá gbọ́yé kéèké kódà àwọn kan míì tí mo lè ṣe òun náà ni pé kíní o so à ń pè kankan ní function kan náà ní facet trap pé à ń tò grammars náà bíi lẹ́yìn ìgbà tá a ní subject nínú àpẹẹrẹ tí mo fún alẹ́ ọ̀kan the man builds a house ṣàyìn pé subject là kọ́kọ́ gbé wá gẹ́gẹ́ náà ni bẹ́ẹ̀ ṣe kọ́kọ́ gbé data àti mapping wá in tó kàn lẹ́yìn òun náà ni pé geometry tí mo fẹ́ plot mo tún wá lè tún ro àwọn nǹkan mìíràn mọ́ ṣàyìn pé nínú àwọn predicate yẹn tó ń sọ sí ṣàyìn pé a lè ní phrases àbí clauses ọlọ́kanjọ̀kan so nínú àwọn tí mo ti plot yẹn náà mo lè ṣe kí ni o mo tún lè gbé àwọn nǹkan mìíràn sí so ti yé bá wọn so nínú àwọn nǹkan mìíràn tí mo lè gbé sí òun náà ni pé báyà ní à ń pè function kan ní facet trap ẹ̀rí facet trap náà ni pé kápẹ́ ń bá fẹ́ ṣèpín àwọn kíní so ti yé bá wọn bóyá pẹ̀lú iye owó tí wọ́n fi ra ọ̀kọ̀ọ̀kan wọn ẹja padà síbi data wa ṣe pé nínú àwọn data wa nínú àwọn nǹkan oríṣiríṣi ta níbí báyìí òun náà ni pé bóyá payment method bóyá mo á fẹ́ wò pẹ̀lú payment method tí a ń pè ní facet trap bóyá a bá ní categorical variables so bóyá bí àwọn manipulations wà independent variable ẹ fẹ́ rí ọlọ́kanjọ̀kan bó ṣe wà ṣe pé lè yóò kó jọ ní lákòótán so diesel kerosene petrol bẹ́ẹ̀ ká pé n bá fẹ́ rí ọ̀kọ̀ọ̀kan wọn pẹ̀lú iye tí wọ́n fi rà mo á lè lo facet trap yìí so pẹ̀lú facet trap ẹ kàn fi kíní tíndò yìí sí
so ti bá so kí ni interfere fi ṣèpín rẹ̀ kí ni ẹja o ọ̀yà payment method ẹ rí pé yóò ṣe ìpín rẹ̀ báyìí hàn mo bí a gbọ́ àlàyé yẹn yékéyéké ẹ rí pé ó ti pín sọ́nà ìdá mẹ́ta báyìí ẹ jẹ́ kí n jẹ́ kó tóbi díẹ̀ sí ẹ gbé nínú ìdá mẹ́ta tó pín sí òun náà ni pé bank transfer iye àwọn èyí tó ní tó fi ṣe bank transfer lélẹ̀ mo bóyá wa sáàrí kíní tó tóbi yẹn ìgbà tí mo zoom yẹn sáàrí dáadáa báyìí mo ń súnmọ́ ẹ̀bẹ̀ tí bóyá torí pé mo ń ṣe àríyàn nìkan kò fún aláǹfààní láti rí so tí bá so bẹ̀tẹ̀ bá zoom ẹ̀ tán tàbí tá a bá ń rí dáadáa ẹ rí pé bank transfer ó wà lọ́tọ̀ náà ẹ jẹ́ kí n sún agbègbè yìí báyìí ó yẹ kó ti tóbi díẹ̀ sí báyìí àbí so ẹ rí pé a ní bank transfer a ní cash a ní credit so náà àwọn kan mìíràn tá a lè ṣe ni pé kágbé mi bá tiẹ̀ láìkí tíìmù tó wà ń bẹ̀ yìí ṣe pé àwọn nǹkan kan bí olójú ṣúgà ó wà nísàlẹ̀ yẹn so lọ́pọ̀lọpọ̀ gbà láwọn pépà bá àtà bá fẹ́ kọ pépà ọ̀pọ̀lọpọ̀ àwọn jọ́nà kan so wọ́n máa ń fẹ́ kọ́ jẹ́ pé àwọn fíìmù yẹn dẹ̀ wọ́n máa ń dápọ̀ kó jẹ́ black and white so tí mo lè sọ pé team so tí black and white ẹ̀ tẹ́ bá wò ó sìn tí n bá rọ̀nù ẹ̀ pé yóò gbé àwọn tíìmù yẹn wá ní kíni o ní black and white mo bẹ gbá àlàyé yẹn yékéyéké so torí pé iná ti fẹ́ tán lórí láptọ̀pù mi ẹ jẹ́ kí n nínú àwọn kan mìíràn tá a lè ṣe ẹ rí i pé nísìnyí báyìí káǹtì tó gbé wáyìí ṣe é pé ká pé mi ò láìkẹ̀ mo fẹ́ change orúkọ tó gbé wá nípìlẹ̀ bóyá ní y axis mi àbí x axis mi tàbí mo tiẹ̀ fẹ́ lébẹ̀lì ẹ̀ gan pàápàá so tí ẹ mọ̀ lo function ajá sí pé a tún add mọ́ grammar ẹ mọ̀ gbà pa ní ggplot grammar of graphic ni so ó mì pé màá tún add mọ́ so nínú àwọn function mìíràn tó tún wà ní ggplot òun náà là ń pè ní labs so ní labs yẹn mo lè fẹ́ fi title sí o kágbé mo fẹ́ fi title sí pé Dangote data ṣètìlí bá ẹ rí pé ó ṣe kí ni o ó gbé title yẹn wá mo bẹ́ẹ̀ sí pé ó ti gbé title yẹn wá kódà mo tún lè fi subtitle sí bákan náà kágbé subtitle náà ni mo lè kọ́ sí lẹ́gbẹ̀ẹ́ rẹ o mo dẹ̀ lè ṣe báyìí náà so ajá sí pé subtitle yẹn yóò mọ jẹ́ kí ni o so kágbé mo fẹ́ pè ní fuel type mo bẹ́ẹ̀ ẹjọ́ ṣe tí ń gbọ́ mi padà iná yẹn ti kú ẹ jẹ́ kí n sáré pa láptọ̀pù mi ti kú ẹ jẹ́ kí n sáré parí eléyìí so that a fi kọ lágbọ́lọ́mbà mọ̀ tẹ̀síwájú ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ so mo fẹ́ subtitle ẹ̀ fuel type ẹ kó ti subtitle rẹ̀ báyìí àbí so then báyà nísìn mo fẹ́ label x axis mi náà yóò mọ̀ jẹ́ x ẹ̀ pé x axis mi sìn ẹ gbé kò kọ fuel type yẹn dáadáa ká pé mo fẹ́ kọ dáadáa fuel type so mo lè ṣe yẹn náà sí bí a gbọ́ àlàyé yẹyẹ kéèké so y axis bákan náà mo lè ṣe yẹn sí náà so instead the count yẹn ká pé a fẹ́ pè ní frequency mo bá gbọ́ ẹ rí i pé à ń ṣe kí ni o à ń to àwọn grammar yẹn mọ́ lẹ́nu bẹ́ẹ̀ kí láfi kọ́kọ́ bẹ̀rẹ̀ mọ́ gbàgbé data kí ni data wa gangan so lẹ́yìn rẹ̀ ẹ̀wọ̀n pé mo ní data wa àbùkátà láti ṣe mọ́ ọkọ̀ data ìsíkọ́ tó ní gbogbo ìgbà àbí so tó bá ti jẹ́ pé in tó yẹ kó síwájú ní argument yẹn náà la gbé síwájú ìyìn dẹ̀ bùkátà láti mọ̀ gbé mapping sí mo bí agbó àlàyé yẹn yékéyéké báyẹn so òun náà nìyẹn so ká lè mọ̀ nínú àwọn ẹwà tó tún wà nínú ggplot tó fi yàtọ̀ sí àwọn base plot yẹn òun náà ni pé mo mọ̀ lè lò pẹ̀lú àwọn package ọlọ́kọ̀ ọ̀jọ̀kan mìíràn tó wà nínú tidyverse ká gbé wọn fẹ́ lò pẹ̀lú dplyr ṣe pé dplyr bá ṣe lò lọ́sẹ̀ tó kọjá òun náà ni pé tí n bá ní data frame màá ní pipe operator mi tó ń túmọ̀ sí pé lẹ́yìn náà ajá sí pé tí n bá lo pipe operator yìí mo bóyé mi báwọn tí mo á fẹ́ lo ggplot lẹ́yìn rẹ̀ ìyìn bùkátà láti sọ data yẹn mọ́ ṣe pé mo ti gbé data yẹn jáde níbí báyìí èyí tí mo sọ pé data tí mo fún ọ yóò lẹ́yìn náà plot so tí n bá ti mú data yẹn wá ó mì pé mo lè ṣe kí ni o mo lè bẹ̀rẹ̀ láti mapping directly
so tí ń ṣe kí ni o aesthetic so tí ń ṣe aesthetic ọ̀yà ẹ̀dẹ̀ má gbàgbé fún aesthetic bóyá mo ní x so kó jẹ́ kí ni o kó jẹ́ fuel type mo bí agbálá yẹn yé kí báyìí so ẹ̀rí pé ó ti gbé ìyẹn wá so lẹ́yìn rẹ̀ náà màá kàn ṣe kí ni o màá lọ sí geom mi káàkiri mo fẹ́ pé geom bá so mo bá agbálá yẹn yé kí báyìí so nínú àwọn àǹfààní rẹ̀ ní ẹ̀nìyẹn so then báyà ká fill pẹ̀lú kí ni o fuel type so yìí wà bá mo bá mọ àlàyé eléyìí tí mo ṣe ń bẹ báyìí òun náà ni pé tó wáyé pé mo lo pipe operator mi tí mo ti kọ́kọ́ lo dplayer tí mo ti gbé data mi wá ìyìn bùkátà láti ṣe fi data yìí sí then bùkátà láti ṣe kọ mapping sí mọ́ torí tí arú mi ó ti rí náà ni pé mo ti kọ data mo ti ní data in tí ó jẹ́ pé argument tí ó ti mọ ṣáájú bíbá òun náà ni aesthetic mi mo bí agbára yẹn yékéyéké torí àkókò ẹ dákun àti iná tó ti lọ lórí ẹ̀rọ mi lágbọ́lọ́n bá mọ̀ tẹ̀síwájú yòókù ní ọ̀sẹ̀ tó ń bọ̀ so mo dúpẹ́ púpọ̀ ní ọ̀hún àtà darapọ̀ so òun náà ni ggplot ẹ má gbàgbé pé grammars of graphic ni o so ó dẹ̀ ní àwọn ìpele mẹ́ta ìpele aláwọ̀kọ́ òun náà ni à ń pè ní kíni o data kí lẹ fẹ́ gbé sí data yẹn gangan so ẹlẹ́ẹ̀kejì òun náà ni kíni mapping tí ó mọ sọ bóyá tí ó mọ wà ní x-axis àbí y-axis àbí color wa then geometric tí ó mọ sọ kíni o irú plot tí mo fẹ́ gbé sí wa ẹ dẹ̀ mọ́ gbàgbé pé nígbà tá a mọ̀ pé grammars of graphics ni a lè mọ tó àwọn ọlọ́kan ọ̀jọ̀kan kan síbẹ̀ so lára rẹ̀ bóyá bí facet trap tí mo ṣàlàyé àti àwọn function ọlọ́kan ọ̀jọ̀kan bóyá bí team àti bá a bá fẹ́ label wọn so lágbó ọlọ́run bá ẹ mọ́ bínú máa tẹ̀síwájú lórí rẹ̀ so àwọn ẹ̀rọ mọ̀nàmọ́ná tó daṣẹ́lẹ̀ ni òjì fún aláǹfààní láti rí náà ní agbègbè tí wáyé náà so tí màá fi mọ̀ pàdé wa ní kíláàsì tó ń bọ̀ ẹ ṣé púpọ̀ tẹ́ darapọ̀ ó dàárọ̀.